Mo ṣe ẹ̀làbọ̀rú, mo ṣe ẹ̀làbọ̀yọ̀, mo ṣe ẹ̀làbọ̀yọ̀bọ̀ ṣíṣe. Mo wá sọ̀rọ̀ nípa religious zombie láàárọ̀ yìí. Religious zombie. Kí là ń pè ní zombie? Àwọn aláìní làákàyè, àwọn tí ọpọlọ wọn tí kò ṣiṣẹ́ déédéé bó ṣe yẹ kó ṣiṣẹ́ déédéé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire wa ni wọ́n ti sọ di aláìní ọpọlọ, aláìlèdánúrò. Ẹ̀sìn ló ń ronú fún wọn. Àwọn olórí ìjọ, olórí ẹ̀sìn ló ń ronú fún wọn. Àwọn fúnra wọn wọn ò lè dánúrò, wọn ò lè dá decision make. Wọn ò lè dá decision make fúnra wọn. Wọ́n náà ní nǹkan tí olórí ẹ̀sìn yìí bá sọ fún wọn. Ẹ̀sìn wo la máa ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn àjòjì ni. Ó ti sọ àwọn èèyàn wa dá láìní làákàyè. Ó ti sọ àwọn èèyàn wa dá láìlọ́pọlọ nítorí wípé kíni ó mú ọpọlọ wọn, ó de ọpọlọ àwọn ènìyàn. Ìkónilẹ́rú ọpọlọ, òun ni wọ́n fi ẹ̀sìn yìí ṣe. Ẹ̀sìn yìí ń kó àwọn ènìyàn wa ẹrú ọpọlọ. Àwọn ènìyàn wa tún kó ara wọn ní ẹrú ọpọlọ. Nígbà tí gbogbo èèyàn bá mọ̀ wípé téèyàn bá jẹun déédéé lásìkò tí ò dẹ̀ jẹun dáadáa bó ṣe yẹ kó jẹun dáadáa, ó máa ní ọ́sà. Ẹnìkan wá dìde wá sọ fún yín pé Ọlọ́run kò ń ṣe Ọlọ́run. Ẹni yẹn wá sọ fún yín pé God òun sọ pé kẹ́ gbààwẹ̀ 100 days. Ẹ jọ̀ọ́ ẹ minus the 100 days kúrò nínú ọdún kan. Almost half of the year. Òun ló ní kẹ́ fi gba àwẹ̀. Téèyàn bá gba àwẹ̀ fún oṣù kan gan pàápàá tí ó bá ní ọ́sà díẹ̀ ló máa kú ká tó wá sọ pé 100 days. And ó dẹ̀ ti ń mú àwọn èèyàn wa, wọ́n ti ń sọ wá di aláìní làákàyè, aláìlọ́pọlọ láti ìbẹ̀rẹ̀ wá. Bọ́ àsìkò ti tó láti ṣí àwọn èèyàn wa lọ́pọlọ nísìn. Àsìkò ti tó láti ṣí àwọn èèyàn wa ní iyè irú èèyàn tí wọ́n jẹ́. Wípé ọmọ aláṣẹ ni wọ́n, kí wọ́n máa fi ẹnu wọn kọ́ máa fi wúre, kọ́ yé bẹ̀bẹ̀ mọ́, kọ́ máa pàṣẹ ire sínú ayé wọn, kọ́ máa fi ẹnu wọn kí wọ́n máa fi ṣe kíni. Ní ìsìn a ò wá wàásù nǹkan kan ní ìsìn yàn pé nǹkan báyìí. Ẹ kọ́kọ́ fi ẹnu ara yín, ẹ pe ẹlẹ́dàá yín. Ẹlòmíì láti jọ́ tí ó ti bí sáyé kò tí ì di orí ẹ̀mú kó pe ìṣẹ̀dá ẹ̀, kó pe ẹlẹ́dàá ẹ̀ pé ẹlẹ́dàá mi, orí lápèrè, orí lẹja fi ń la búlálẹ̀ odò, orí mi wá gbè mí níjà. Kò tí ì ṣe rí. A ṣáà máa pariwo ni. A ṣáà máa larí, àwọn míì á máa larí mọ́lẹ̀ ní gbogbo ìgbà ni. Àwọn míì á máa pariwo tó yẹ pé ará ilé kẹta, ará ilé kẹrin, ará ilé karùn-ún gan wọ́n á máa béèrè pé kí ló dé? Ṣé bẹ́ẹ̀ lógun ayé wọn pọ̀ tó ni? Bàbá ṣe wá ń sọ, ó máa ń change irú ènìyàn tí wọ́n jẹ́ nínú ayé. Religion zombie yìí ó máa ń change irú èèyàn tí ènìyàn bá jẹ́ ní ayé. Irú ènìyàn wo la jẹ́ gangan? Ọmọ aládé ni wá, ọ̀pọ̀lọpọ̀ ti di àgùntàn, ọ̀pọ̀lọpọ̀ ẹrú lòun. Ẹlòmíì ti ẹ̀ dídì gbà, ó dẹ̀ ń pe rẹ̀ lẹ́rú pé ẹrú Allah lòun. Àwọn míì á ní àgùntàn Jésù làwọn. Bọ̀ ọmọ aládé làwọn baba ńlá wa pè wá. Wọ́n dẹ̀ ní ọmọ ọba kì í jagun bí ẹrú. Ọmọ ọba ní gbogbo wa, ọmọ aládé ní gbogbo wa. Àmọ́ ohun tí ẹ̀sìn yẹn, àjòjì yẹn tó sọ ọ̀pọ̀lọpọ̀ dà nìyẹn. Kí wá ló yẹ ká ṣe? Ó yẹ ká ṣe àwárí ara wa. Even gan ẹ̀sìn yìí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn di aláìlèjẹ oúnjẹ tó dá mọ́ nítorí wípé kíni wọ́n máa sọ fún ẹ wípé oúnjẹ eléyìí o kò bá gbà mu, oúnjẹ eléyìí o nítorí pé kíni. For example, ní ilẹ̀ káàárọ̀ òjìrè alóúnjẹ títí wa. Ní ilẹ̀ àwọn Biafra wọ́n lóúnjẹ tiwọn. Ní ilẹ̀ Haúsá wọ́n lóúnjẹ tiwọn. Àwọn Fúlàní àjòjì náà wọ́n lóúnjẹ títí wọn. Àmọ́ nípa wípé wọ́n ti sọ àwọn èèyàn dá láìní làákàyè, oúnjẹ olóúnjẹ náà ń jẹ. Wọ́n ti sọ àwọn èèyàn wa dá láìní làákàyè. Ẹ wo onílẹ̀ káàárọ̀ òjìrè ń sìn, wọ́n á gẹ ìfìlà gọ̀bì, fìlà oríṣiríṣi nísìn. Fìlà àwọn onífìlà ń ṣe kíni? Ẹ ń power wọn against ara yín nítorí wípé kíni ẹ ń boost economy wọn. Àmọ́ tilẹ̀ káàárọ̀ òjìrè boost ẹ̀. Ó dàbí àwọn nǹkan tó ń kó wá láti ilẹ̀ òkèèrè náà ni. Tó bá ń kó nǹkan wá gbogbo ìgbà tí ẹ ò produce, ẹ ń boost economy tiwọn ni, títọ̀dọ̀ yín máa lọlẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní pé religion zombie yóò máa ń sọ ènìyàn di aláìní làákàyè. Alákọ̀ọ́kọ́ nìyẹn.
ó máa ń ṣèǹjì ènìyàn, ó máa ń ṣèǹjì ìwà ènìyàn. Mo gbọ́ fọ́nrán kan tí bàbá wa kan ṣe lánàá, wọ́n pera wọn ní ìránṣẹ́ gọ́ọ̀dù, wọ́n fún àwọn èèyàn lóyún lọ rẹpẹtẹ, wọn ò gba oyún lọ́wọ́ wọn, wọn ò tọ́jú àwọn ọmọ. Ara nǹkan tá à ń sọ nìyẹn pé kò sí nínú àṣà wa. Ọkùnrin láti wà responsible ni. Ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wa, àwọn ọ̀dọ́ wa, obìnrin tó ti yó, tó ti ní fọkànbalẹ̀, òun náà ń tẹ̀lé. Kán ṣáà ti ṣe kí ni, kán ti gba ìró lára wọn. Alákọ̀ọ́kọ́ kán ti sọ wọ́n sí kolobo ayé, òun ni. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé tẹ́ bá tún fi àwọn obìnrin yìí lẹ̀, jẹ́ kí wọ́n máa ṣe ayé wọn. Wọ́n máa fẹ́ ba ayé wọn jẹ́ débi pé èmi máa parẹ́ ẹnu wọn ni. Èyí tí ò bá lọ́kàn, èyí tí ò bá lè dúró tán, èyí tí ò bá mọ rẹ̀ pọ́ ọmọ aládé lòun, tó ti gba rẹ̀ kẹ́rú, tó ti gba rẹ̀ kún àgùntàn. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa pera wọn lórúkọ tí ò ń ṣe títí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ò jẹ́ orúkọ bàbá ńlá wọn mọ́, orúkọ ìdílé wọn wọ́n ti yí padà. Ẹlòmíì Fákẹ́yẹ ló ń jẹ́, ẹlòmíì Fáṣeun ló ń jẹ́, ó ti sọ di Jésù Ṣeun. Ó ti yọ Ifá tó wà ńbẹ̀ kú. Ẹlòmíì Ògúnlẹ́yẹ ló ń jẹ́, ó ti sọ di Jésù Lẹ́yẹ. Àwọn orúkọ tá à ń jẹ́ nísìn kò nítumọ̀. Àwọn orúkọ tá à ń jẹ́, mo sọ mo ní tán bá máa sọ orúkọ ẹ̀kúnlé náà máa wò tán máa fi ń sọ ọmọ lórúkọ. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí Ọláwálé, Ọláṣílé, Ògúnyẹmí, Ògúndáre, Èṣúbíyì, Èṣúgbèmí. Àmọ́ gbogbo orúkọ yẹn wọ́n ti yọ kúrò sí, wọ́n ti sọ di Jésù. ń bo ní ìdílé Jésù nílẹ̀ Káàárọ̀ Òjíire. Wọ́n ti gbàgbé wípé ìdílé náà fi ń sọ orúkọ láyé àtijọ́. Ara nǹkan tá a ṣe ń sọ pé wọ́n ti sọ àwọn èèyàn wa dá láìní lákàyè, aláìlọ́pọlọ nìyẹn. Ẹ jẹ́ ká wá wò ó ní ìsìn. A ò lè ní ìfomijó tó rọrọ̀ láì jà mọ́ ní ìsìn. Láyé àtijọ́ a máa ń ní fi omi jomi toro ọ̀rọ̀ láàrin ara wa. Àmọ́ láyé ìsìn àfi ìjà ni, àfi ká máa ṣépè fúnra wa, ká máa búra wa. A ò lè fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi bára wa sọ̀rọ̀, ká fi ṣàlàyé nǹkan tí ò yé àwọn èèyàn wa fún wa. Débi wípé ọ̀pọ̀lọpọ̀ gan sọ wípé àwọn ọmọ ìyá wọn ò kí ń ṣọmọ ìyá wọn mọ́ nítorí àwọn ohun tán gbé dání. Àmọ́ ẹ má jẹ́ ká gbàgbé wípé kí àìsìn tó dé, ọmọ Káàárọ̀ Àjíire ni wá, ìran kan, àṣà kan. Our tribe is our nation. Ẹ̀yà wa ni orílẹ̀-èdè wa. Ẹ dì í mú sí ọwọ́ òsì yín pé ẹ̀yà wa ni orílẹ̀-èdè wa. Ẹ jẹ́ ká de onílàákàyè ènìyàn. Ẹ jẹ́ kán yé gbé àwọn nǹkan tó ní mú lọ síwájú wá fún wa. Gbogbo àwọn nǹkan táwọn bàbá ńlá wa ṣe ń gbà yẹn kò dá mọ́ lójú wa. Ohun táwọn àjòjì gbé wá ló ń dá lójú wa. Ní ìsìn àwọn èèyàn ń rí kidnapping as norm. Kí ló ń pè norm? Pé ó ti ń di bárakú. Débi wípé wọ́n ti ń manipulate àwọn ọ̀dọ́ tiwa náà sínú iṣẹ́ burúkú yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọn ò rí mọ́. Wọ́n kàn sọ pé lágbájá disappear, àwọn ò rí mọ́. Ǹjẹ́ àwọn ènìyàn wá dìde láti ní pé lágbájá tó sọnù yìí ẹ jẹ́ á ṣàwárí ẹ̀, ẹ jẹ́ á mójútó. Tán bá wá gbowó ọ̀hún tán, àwọn lẹ máa rí nílé àwọn ìjọsìn yìí o. Tán máa bọ́ síwájú, tán máa jójó ẹ̀sìn, tán máa jójó ẹlẹ́yà. Ẹ jẹ́ kí a ṣí ọpọlọ wa. Onílàákàyè ènìyàn ní gbogbo àwọn ọmọ Káàárọ̀ Òjíire. Ẹ jẹ́ kí làákàyè wa kó ṣiṣẹ́ fún ìlọsíwájú ilẹ̀ Káàárọ̀ Òjíire, ìtẹ̀síwájú ilẹ̀ Káàárọ̀ Òjíire, àṣeyọrí ilẹ̀ Káàárọ̀ Òjíire. Nítorí wípé kí ni àìnílàákàyè ó máa ń sọ̀yàn dẹ̀dùn arinlẹ̀, àìnílàákàyè ó máa ń sọ̀yàn di ọ̀dẹ̀, àìnílàákàyè ní kéèyàn máa pèrè ẹ̀ lẹ́rú, àìnílàákàyè ní kéèyàn máa pèrè ẹ̀ lágùntàn, àìnílàákàyè òun ni kéèyàn máa rí ọmọ ìyá ẹ̀ àtẹlẹ́dì ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀, kó máa rí ẹlẹ́sìn gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀, ẹni tí wọ́n jọ ń ṣe ẹ̀sìn kan náà gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀. A ò ní ṣẹ̀sìn láṣẹ Èdùmàrè o. Elédùmarè gbogbo àwọn tí làákàyè wọn tó ti dè mọ́lẹ̀, tí wọ́n ríra wọn bí ẹrú, tí wọ́n ríra wọn bí àgùntàn, Elédùmarè á ṣí wọn níyè o.